dédé àsìkò yìí o. Orúkọ tèmi ni Bàbá Aládò, olóyè Bàdà Ìṣègùn ìlú Ìbàrìbá. Èmi ni alága olùdarí ilé-iṣẹ́ Holy Peace Herbal Research Center tó wà nílùú Abẹ́òkúta, tí a máa ń kọ́ nípa ewé àti egbò, tí a máa ń ṣe ìtọ́jú àwọn èèyàn pẹ̀lú ewé àti egbò. Ní èní, ohun tí mo mú wá fún wa òun náà ni ewé tí à ń wò yìí. Gbogbo èèyàn ló fẹ́ mọ orúkọ ewé yìí. A máa ń pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀, táwọn scientific name ẹ̀ jẹ́ Euphorbia rubifila. Euphorbia rubifila, ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni. Ọ̀rọ̀ adẹ́tẹ̀ à ń sọ yìí, ọ̀rọ̀ agogo wà. Ọ̀rọ̀ pé oríṣiríṣi. A ní ọ̀rọ̀ agogo, a ní ọ̀rọ̀ alábẹ̀bẹ̀, a dẹ̀ ní ọ̀rọ̀ adẹ́tẹ̀ àtàwọn èrú bíi tó jẹ́ kó jẹ mọ́ ọ̀rọ̀. Bọ́n a wá sọ̀rọ̀ specifically nípa ọ̀rọ̀ adẹ́tẹ̀. Ọ̀rọ̀ adẹ́tẹ̀ ewé tó lágbára ni. Ìwọ tí o bá ní irú ewé nílé, má máa gé dànù, nítorí pé ó máa ń ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀. Tí èèyàn bá ní kòkòrò lára, ẹ rí i pé wọ́n ní adẹ́tẹ̀, ẹ rí i pé àwọn àgbàlagbà láyé àtijọ́ wọ́n máa ń lò fún ẹ̀tẹ̀ ni, láti tọ́jú ẹ̀tẹ̀. Tẹ́jẹ̀ ẹ̀tẹ̀ yẹn ò bá tí ì wọra púpọ̀ ni o. Bó tí ẹ̀tẹ̀ bá ti wọra, ewé yìí ò ká mọ́, ó ní tá a máa pò mọ́ ká tó lò fún ẹ̀tẹ̀ tó bá ti wọra. Ṣùgbọ́n tí ẹ̀tẹ̀ ò bá tí ì wọra tó kọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí ò tí ì bẹ̀rẹ̀ sí gé ìka, tí ò tí ì gé ìka ọwọ́, tí ò tí ì gé ìka ẹsẹ̀, àwọn àgbàlagbà máa ń lo ewé yìí láti lè kọdí àìsàn skin disease tó ń jẹ́ ọ̀rọ̀ adẹ́tẹ̀ àbí àìsàn adẹ́tẹ̀. Kí la fẹ́ sọ nípa ewé yìí? Ṣé rí ewé yìí ó da púpọ̀. Tán àwọn àgbàlagbà máa ń lò, máa sọ bí ọ̀nà mẹ́ta tó máa ń gbà á lò. Wọ́n máa ń ṣe ọ̀bẹ kan tó ń pè ní ọ̀bẹ mákànjẹ́. Ṣé rí ọ̀rọ̀ yìí tó bá mú ọ̀rọ̀ ẹ̀, oje wà nínú ẹ̀. Ẹ gbé tá a bá já, ẹ gbé ń ṣoje. Ṣé rí oje yìí tó máa fi sí rẹ ọ̀bẹ, tó máa fi rẹ ọ̀bẹ pẹ̀lú ẹ̀jẹ̀ àgbọ̀nrín, ó ti di ọ̀bẹ rẹ nìyẹn. Tó máa fi kànyàn, ó ń tọ̀hún yóò jọ lóhun pè ìyẹn rẹ̀. Yàtọ̀ sí yẹn, àwọn ìlú kan ní Sudan, wọ́n máa ń lo oje ọ̀rọ̀ yìí, wọ́n fi ń pẹja. Tó bá ti kó oje ẹ̀tọ́, tó máa dà sínú odò ẹ̀jẹ̀ báyìí, gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ máa kú ni, wọ́n máa wókè, wọ́n á lè kó wọn. Wọ́n máa ń lò bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí la fẹ́ lo kíní fún? Òun náà ni pé ó wá da púpọ̀ fún viral infection tó wà lára. Tí wọ́n bá ní anything tó pé viral infection, ọ̀rọ̀ adẹ́tẹ̀ yìí dá púpọ̀ jù fún. Ó ní bá a ṣe máa ń lò. Staphylococcus ni, àbí ẹ̀ wá ní herpes, ó dá púpọ̀ jù fún. Then àwọn oògùn tá a ṣe jáde tá à ń pè ní Lego Herbal Mixture, ìkan nínú oògùn tá a fi ṣe, àbí ìkan nínú àwọn ewé tá a fi ṣe, òun ni ọ̀rọ̀ adẹ́tẹ̀. Ọ̀rọ̀ adẹ́tẹ̀. Kí la ń sọ nípa ẹ̀ ní pé tẹ́ bá rí chemist káàkiri, ẹ ṣeun. Tẹ́ bá rí chemist káàkiri, ẹ máa rí oògùn tí wọ́n dání Lego Herbal Mixture. Ara tá a ti ṣe náà ni ọ̀rọ̀ adẹ́tẹ̀. Ẹ̀kejì náà ni aloe vera wà nínú ẹ̀, àti àwọn egbò míì. Ìjọba ti fọwọ́ sí o. Ìwọ tí o bá ní infection lára, bacteria ni, kòkòrò inú ẹ̀jẹ̀ ni, àbí iṣan ara tiẹ̀ ó wá ń dẹ̀ láàmú, Lego Herbal Mixture láti ilé-iṣẹ́ Holy Peace Herbal Research Center, òun la ṣe jáde. Ó wà ní chemist káàkiri, à ń fẹ́ alágbàtà káàkiri àgbáyé fún. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn. Lego Herbal Mixture, ìjọba ti fọwọ́ sí i.